ká gbàdúrà. Ọlọ́run ayérayé, a dá gbogbo ògo láyìn padà sọ́dọ̀ rẹ fún oore ọ̀fẹ́ ńlá tí ẹ tún fún wa ní àkókò yìí láti lè gbọ́ ọ̀rọ̀ mímọ́ rẹ látorí ìtẹ́ wá, pàápàá ní àkókò lẹ́ǹtì tí a wà yìí. A yìn ọ́ fún àánú tí a ń rí gbà. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fi gbà wá là, kì í ṣe nípa iṣẹ́ wa ṣùgbọ́n oore ọ̀fẹ́ ńlá ni. Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mọ́, gba ọpẹ́ kó gba àyìn wa. Tí a gbà ládùúrà Olúwa o, bí a ti lọ sínú ọ̀rọ̀ náà, Jésù Kristi ọmọ Ọlọ́run wa mèsì wa, àti olùgbọ́ àti olùsọ ẹnìkọ̀ọ̀kan wa wá bá ọkàn wa pàdé. Ọ̀rọ̀ rẹ jọ́ tú wa sílẹ̀, jẹ́ kó iṣẹ́ ìwòsàn ayé wa, jọ́ iṣẹ́ ìmúláradá, àti ní ìkẹyìn lẹ́yìn ayé yìí ní ìjọba rẹ, ohun mi ò mọ̀ rí má jẹ́ ó fọ̀ sí wa o. Èyí la fi gbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní orúkọ Olúwa ni mo kọ́ pé a kó àkókò lẹ́ǹtì ọdún yìí. Àdúrà mi ni pé ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ lẹ́ǹtì yìí lórúkọ Jésù yóò pa ilẹ̀ láyọ̀ àti àlàáfíà. Kókó tí a fẹ́ fi ru ìgbàgbọ́ wa sókè lónìí, òun ni mo pè ní Jésù, ẹni tó kú fún ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́. Jésù, ẹni tó kú fún ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́. Ẹsẹ̀ wúrà wa ó wà níbi kíkà tayàn fún àkókò yìí. Pàápàá jùlọ mo mú ẹsẹ̀ wúrà wa láti inú ìrètí Lúùkù orí 15 ẹsẹ̀ 4, ètò kà báyìí wípé ọkùnrin wo nínú yín tó ní 100 àgùntàn, bí ó bá sọ 1 nù nínú wọn, tí kì yóò fi 99 yòókù sílẹ̀ ní ijù, tí kì yóò sì tọ̀sẹ̀ èyí tí ó nù lọ títí yóò fi rí i. Tí a bá wo ibi tí a ti mú ẹsẹ̀ wúrà yìí jáde, pàápàá ìrètí Lúùkù orí 15 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 10, a ó rí pé Jésù òun ni ó pa òwe fún àwọn Sadusí, àwọn akọ̀wé àtàwọn Farisí, nígbà tí wọ́n tọ̀ Jésù wá, tí wọ́n wò wípé Jésù ń bá ẹlẹ́ṣẹ̀ jẹun, wípé irú èèyàn wo leléyìí, láì mọ̀ pé Jésù ẹni tí a fi ṣẹ́rán sínú ayé yìí ni láti wá gba àwọn ẹlẹ́ṣẹ̀ là. Jésù ẹni tó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ nítorí ẹlẹ́ṣẹ̀. Ẹgẹ́ bí a ti mọ̀ wípé Ọlọ́run kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀, bí kò yẹ pé kí ó ronú pìwàdà, kí ó sì yè. Ìgbàkúùgbà tí àwọn ènìyàn ẹ̀dá ọwọ́ Ọlọ́run tó bá ti ń dẹ́ṣẹ̀, inú Ọlọ́run a sì máa bàjẹ́, inú Jésù Kristi a sì bàjẹ́ pẹ̀lú. Ìdí nìyí tí ọ̀rọ̀ yẹn fi jáde wípé Jésù ẹni tó kú fún ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́. Tí a bá wo apá kìíní ìrètí Lúùkù orí 15 ẹsẹ̀ 4 sí 7, Jésù pa òwe nípa bí ó ti fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n tó pé ó kórìíra ẹ̀ṣẹ̀ ọwọ́ wọn. Ó sọ fún wa wípé ọkùnrin kan wà tó ní 100 àgùntàn, pé tí ìkan nínú rẹ̀ bá sọnù, wípé arákùnrin yìí tó ní àgùntàn yìí, tá lè pè olùṣọ́ àgùntàn, á fi àgùntàn 99 yòókù sílẹ̀ nínú ijù, a sì máa wá ìkan ṣoṣo òní tó nù lọ. Ó ní kété tó bá rí àgùntàn náà, ó ní inú rẹ̀ á sì dùn, ayọ̀ rẹ̀ á sì kún, nítorí pé àgùntàn rẹ̀ tó sọnù ó wà láwárí. Síwájú sí i, tá bá wo apá kejì Lúùkù orí 15 ẹsẹ̀ 8 sí 10, Jésù pa òwe nípa arábìnrin kan, ẹni tí ó ní fàdákà 10, ó ní ìkan nínú rẹ̀ sì sọnù. Arábìnrin banújẹ́ nítorí pé fàdákà rẹ̀ kan ó sọnù. Ó sì bẹ̀rẹ̀ sí wá gbogbo ilé, ó bẹ̀rẹ̀ sí tú ilé, ó bẹ̀rẹ̀ sí gbá ilé, títí tó fi rí ọ̀kan nínú àwọn fàdákà, tó fi rí ọ̀kan ṣoṣo fàdákà náà tó sọnù. Ó ní inú rẹ̀ dùn, ayọ̀ rẹ̀ kún, ó sì pe àwọn aládùúgbò rẹ̀ pé ẹ wá bá mi yọ̀, nítorí òun rí fàdákà rẹ̀ tí ó sọnù. Àwọn olùgbọ́ ọ̀rọ̀ mi ní àkókò yìí,
ayọ̀ ń bẹ lọ́run fún ẹlẹ́ṣẹ̀ kan tó ronúpìwàdà ju 1,100 tó nílò ìrònúpìwàdà. ìdí nìyí tó pé ní gbogbo ìgbà tí Jésù bá ń rí ẹlẹ́ṣẹ̀ tó sì ń wo ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ̀, inú Jésù á sì bàjẹ́, nítorí pé Jésù Kristi ó wá sí ayé láti wá àwọn tí ara wọn kò dá, àwọn tí wọn kò gbóná, tí wọn kò tútù nínú ìgbàgbọ́, láti wá wọn rí. àwọn ọmọ Ọlọ́run, Jésù Kristi kún fún ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ nítorí àwa ènìyàn, ní pàtàkì jùlọ nígbàtí a bá ti ṣáko kúrò níwájú rẹ̀. síwájú sí iṣẹ́ pàtàkì tí Jésù Kristi wá ṣe ní ayé yìí, òun láti ru ìbànújẹ́ wa lọ. ṣùgbọ́n Bíbélì sọ pé a ṣá lọ́gbẹ́ nítorí ìrékọjá wa, a pa Jésù Kristi lára nítorí àìṣedéédé wa, ìnù àlàáfíà wa ó sì wà ní ara rẹ̀, àti pé nípasẹ̀ iná rẹ̀ la fi gba ìmúláradá. ìwé wòlíì Àìsáyà orí 53 ẹsẹ̀ 5. Mátíù pàápàá ní tirẹ̀ ó sọ nípa Jésù, ẹni tó kú fún ìbànújẹ́ nítorí wa. kí a tó bí Jésù ni a ti sọ àsọtẹ́lẹ̀ tó sọ fún wa ní ìhìnrere Mátíù orí 1 ẹsẹ̀ 21 tó wí pé yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ yóò sì pe orúkọ rẹ̀, nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Jòhánù pàápàá òun náà sọ dáradára nípa Jésù gẹ́gẹ́ bí ẹni tó kú fún ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ wa. ó wí pé wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Jòhánù orí 1 ẹsẹ̀ 29. tí a bá wo ìhìnrere Máàkù orí 9 ẹsẹ̀ 29, ó kà báyìí wípé ó sì bẹ̀rẹ̀ sí kọ́ wọn pé ọmọ ènìyàn kò lè ṣàì máa jìyà ohun púpọ̀, a ó sì kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbààgbà àti ọ̀dọ̀ àwọn wòlíì wá. àbálájọ nígbà tí àkókò tí a ó gba Jésù Kristi nínú ayé, tí a ó gbà á lọ, nígbà tí àkókò ìjìyà rẹ̀ tó ń súnmọ́ etílé, tó mú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ láti lọ gbàdúrà lórí òkè ìràpadà, àti wọn pé ó ní Jésù kó fún ìbànújẹ́ púpọ̀ púpọ̀. ó gbàdúrà, ó ní òógùn tó ti ara rẹ̀ jáde ó dàbí ìrú ẹ̀jẹ̀. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tó sọ pé kán máa máa ṣọ́nà ìgbà tó máa padà dé, wọ́n ti ń sùn lọ. ó ní Jésù bànújẹ́ púpọ̀ púpọ̀, ó sì pé ẹ̀yin kò lè bá mi ṣọ́nà fún ìṣọ́ kan, fún wákàtí kan. àwọn ọmọ Ọlọ́run, Jésù Kristi ẹni tí a rán wá láti wá gba ẹ̀ṣẹ̀ mi, láti wá kó lọ, láti wá gba ẹ̀mí, láti wá gbà yín là, ó kú fún ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́. ìdí nìyí tí Jésù sọ fún wa wípé ní Jòhánù orí 16 ẹsẹ̀ 23, ó ní ẹ wá o, ó nínú ayé yìí ẹ̀yin ò rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, nítorí tí mo ti ṣẹ́gun ayé fún yín. iṣẹ́ tí Jésù wá ṣe nìyí, láti lè wá mú ìbànújẹ́ ayé wa lọ. àwọn ọ̀nà wo la lè gbà kí Jésù má ṣe ìbànújẹ́ nítorí tiwa lónìí? torí pé ó ti kú, a ti kàn mọ́ igi àgbélébù, a ti sín, ó sì ti lọ. ṣùgbọ́n Bíbélì sọ pé ó wà lórí òkè, ó wà ní ọwọ́ ọ̀tún Ọlọ́run Olódùmarè, ó sì ń bẹ̀bẹ̀ fún ẹ̀ṣẹ̀ wa. ọ̀nà àkọ́kọ́ ni pé ká mọ̀ dájúdájú ṣáká wípé ẹlẹ́ṣẹ̀ ni wá. ìwọ olùgbọ́ mi, ìwọ Ọlọ́run tó ní oore ọ̀fẹ́ tó ń wò mí lákòókò Lẹ́ǹtì yìí, mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́. Róòmù orí 3 ẹsẹ̀ 23 ó sọ báyìí wípé gbogbo ènìyàn ló ti ṣẹ̀, tó sì ti mú ògo Ọlọ́run, ó ti mú kí ògo Ọlọ́run kó ṣá lára wa. ìkejì, àwọn bàbá bọ̀ wọ́n ní tí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́. ohun ìkejì ni pé ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, kí a sì pinnu, kí a ronú pìwàdà.
Mátíù orí 3 ẹsẹ̀ 2 ó wí pé ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ẹ jẹ́ ká ronúpìwàdà, ká kọ àwọn ẹ̀ṣẹ̀ wa sílẹ̀. Ohun kẹta tí a gbọ́dọ̀ ṣe ni pé ká gba Jésù Kristi gbọ́ tọkàntọkàn. Róòmù orí 10 ẹsẹ̀ 13 ó kà báyìí wípé nítorí ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa òun ni a ó gbàlà. Hébérù orí 11 ẹsẹ̀ 6 ó ní láìsí ìgbàgbọ́ a kò lè wo Ọlọ́run. A gbọ́dọ̀ gba Jésù Kristi gbọ́ tọkàntọkàn gẹ́gẹ́ bí ẹni tí a rán sí wa, ẹni tí a rán láti mú ìbànújẹ́ ayé lọ, ẹni tí a rán láti fún wa ní ìdáǹdè kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ohun ìkẹrin tí a gbọ́dọ̀ ṣe ni pé kí a gbé àgbélébù wa, kí a sì máa tẹ̀lé Jésù lẹ́yìn. Ká gbé àgbélébù wa, ká máa tẹ̀lé Jésù lẹ́yìn, nítorí pé a ti ṣalọ́gbẹ́ nítorí tiwa. Iná wa ó ń bẹ lára rẹ̀, a ti mú wa lára dá nípa oore ọ̀fẹ́ rẹ̀. A kò gbọ́dọ̀ padà sẹ́yìn, ká má dàbí ajá èyí tó padà sínú ẹ̀bí rẹ̀. Ó ní ẹnikẹ́ni tó bá fọ́ rẹ̀ lówó èlò ìtúlẹ̀, tó bá bojú wẹ̀yìn, ó ní kò yẹ ní ìjọba Ọlọ́run. Torí náà mo rọ̀ wá wípé ká gbé àgbélébù wa, bó ti wù kó wúwo tó, ká máa wo Jésù Kristi gẹ́gẹ́ bí ẹni tí ó ti pè wá, ẹni tó ń banújẹ́ nítorí àìṣedédé wa níwájú Ọlọ́run. Ohun ìkarùn-ún tí a gbọ́dọ̀ ṣe ni pé ká wá ibi táti máa ṣe ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run, ká darapọ̀ mọ́ wọn. Ká náà ká máa jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó máa gbé inú wa, ká máa kà á, ká máa ṣe àṣàrò nínú rẹ̀. Gẹ́gẹ́ bí Joshua orí 1 ẹsẹ̀ 8 ti sọ fún wa. Ó ní ìwé òfin yìí tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run yìí, ó ní kò gbọdọ̀ kúrò nínú ẹnu rẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni kó ti máa ṣe àṣàrò nínú rẹ̀ lọ́sàn-án àti lóru, kí ó bá lè dára fún wọn. Àwọn ọmọ Ọlọ́run a gbọ́dọ̀ wá àkókò láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá ní àkókò Lẹ́ǹtì àwa yìí. A gbọ́dọ̀ fi ara wa sílẹ̀ fún àdúrà gbígbà. Ìrètí Lúùkù orí 18 ẹsẹ̀ 1 ó ní ó ṣe pọ̀wé kan fún yín pé ó yẹ ká máa gbàdúrà ní ìgbà gbogbo, ká má ṣe àárẹ̀, ká túbọ̀ wá ọ̀nà láti wá ojú Ọlọ́run. Àdúrà mi ni pé Jésù Kristi, ẹni tó ti banújẹ́, tó kún fún ìbànújẹ́ nítorí àwa, nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹni tó dẹ̀ ti rà wá padà, ká máa rántí ohun tó ṣẹlẹ̀ sí arákùnrin nì níjọ ìhìnrere Lúùkù orí 15, ẹni tá a kà nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ olùnàkúnà. Ọ̀rọ̀ náà jẹ́ pé ní kété tí arákùnrin yìí tí ó ronúpìwàdà, tí ó padà sí ilé, a sọ fún wa pé bàbá rẹ̀ rí i, ó sì yọ́nú sí i. Ṣùgbọ́n ọmọ olùnàkúnà ó sọ nǹkan ní ìhìnrere Lúùkù orí 15 ẹsẹ̀ 19, ní èmi kò sì yẹ lẹ́ni tí a bá máa pè ní ọmọ rẹ mọ́. Ó ní ṣùgbọ́n fi mí ṣe ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ. Bàbá rẹ̀ rí i, ó yọ̀ mọ́, inú rẹ̀ dùn, ẹni tó ti banújẹ́ nítorí tirẹ̀, nítorí pé ó ronúpìwàdà. Ní àkókò Lẹ́ǹtì yìí, ẹ má jẹ́ ká ṣe ohun tó máa jẹ́ kí inú Ọlọ́run kó tún bàjẹ́. Ẹ jẹ́ ká pàápàá ká padà sílé, ká padà sí ọ̀dọ̀ Jésù Kristi, kóhun pàápàá kó bá lè rọ̀ mọ́ wa, kó bá lè yọ̀ mọ́ wa, kí inú rẹ̀ bá lè dùn, kó bá lè sọ wípé ní tòótọ́ láti dẹni ìgbàlà. Ní ìkádé àwọn ọmọ Ọlọ́run, Bíbélì sọ pé ní ayọ̀ ń bẹ fún ẹlẹ́ṣẹ̀ kan tó ronúpìwàdà lọ́run. Jésù Kristi ó ti kú fún ìbànújẹ́ wa. Jẹ́ sọ pé Jésù Kristi ó ti rù ìbànújẹ́ wa lọ. Èdè ilẹ̀ tó fi sọ fún wa ní Mátíù orí 11 ẹsẹ̀ 22, ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọlé lórí, ó ní èmi ó sì fún yín ní ìsinmi. Ó wá sọ fún wa, ó ní ẹ gbé àjàgà mi sí ọrùn yín, kí ẹ sì kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn lé mi, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ó ní nítorí àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́. Àjàgà mi rọrùn,
ẹrù mi sì fúyẹ́ nítorí pé Jésù Kristi ẹni tí ó kún fún ìbànújẹ́ nítorí wa ni. Ẹ jẹ́ kí a gbàdúrà. Jésù Kristi ọmọ Ọlọ́run, ìwọ tó máa ń banújẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí ẹlẹ́ṣẹ̀ bá kọ̀ láti ronúpìwàdà, à ń bẹ̀ Olúwa nínú àánú ẹ ní àkókò lẹ́ǹtì yìí, oore ọ̀fẹ́ tá fi kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá, tá fi ta kété sóhun àìmọ́, tá fi di tìrẹ ní tòótọ́. Jésù nínú àánú rẹ̀ wá fi fún wa, àti ohun táwọn máa ṣe látàkókò yìí tá fi máa yọ́nú sí wa. Jésù jẹ́ ká lè máa ṣe wọ́n, àti ní ìkẹyìn lẹ́yìn ayé yìí, ohun mi ò mọ̀ má jọ̀ọ́ fọ̀ sí wa nílé ológo ni. Bàbá jọ̀ọ́ kà wá mọ́ wọn, jẹ́ ká délé sinmi. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Títí tá ó fi pàdé, mo sọ wípé àlàáfíà fún ọ ní orúkọ Jésù.